Olódùmarè ọba ọ̀run ọba rẹ, ọba lánàá, ọba lónìí, ọba títí ayé àìnípẹ̀kun. Ìrìn àjò eléyìí tí mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀, ẹ mọ̀ pé tí kò bá nídìí obìnrin kì í jẹ́ kúmólú. Obìnrin tó bá wá jẹ́ kúmólú á jẹ́ pé kú ló pa akọ nílé wọn o. Kò yẹ ká má sọ̀rọ̀ pẹ̀lú àwọn dẹ̀dẹ̀rìndérógbó tí ń pera wọn ní olúwo. Nígbà táwọn BBC tí wọ́n ti ẹ̀tún kọ wọ́n ní ọwọ́ ti tún tẹ babaláwo kan o tí wọ́n ń pààyàn fi ṣe oògùn owó àti àáfàá àti pásítọ̀ tí wọ́n ní wọ́n daṣẹ́ pọ̀. Anyway, Ọ̀rúnmìlà ní ike dá ike gbé, ìṣúrúlà ó làdànù, ní tó bàjẹ́ nìkan ò rí tún ṣe. Kálọ́ Olódùmarè bá bàṣẹ̀ṣe jẹ́ tàbí tó bá jẹ́ pé ṣẹ̀ṣẹ̀ bá jẹ́ ní tí ọ̀dà ni. Látọjọ́ tẹ̀ tí ń sọ pé Olódùmarè kó paná adẹ́bọrẹ́, iná adẹ́bọ wọn ó ti parẹ́. Ṣùgbọ́n gbogbo bẹ́ẹ̀ tí ń bà á jẹ́ bẹ́ẹ̀ ni tẹ̀síwájú ní tó ń dé bá. Ẹ sọ̀rọ̀ sókè o. Àṣìṣe ló máa ń gbé àwọn nǹkan tí àwọn olùwò máa béèrè lọ́wọ́ tó máa láwọn need. Kí náà béèrè ẹ jẹ́ láwọn need? Àwọn ẹran èèyàn. Àwọn ẹran èèyàn. Ok. So tó bá ti wá gbé pè mí máa pe àṣìṣe máa gbé wá máa gbé. Bóòlù kí ló fẹ́ gbé sórí wòtí? Ok, ṣé àwọn ló máa wá bá yín pé àwọn nílò ẹran èèyàn? Àwọn olúwo. Olúwo. Kí lorúkọ wọn? Olúwo Mandela. Olúwo Mandela. Kí ṣe Mandela ni bàbá wọn sọ wọn ni? Èmi yìí náà gíjẹ nìyẹn. Kí lorúkọ tó ń jẹ́? Monday Samuel. Monday Samuel. Olúwo ti yẹn. Ifọ̀. Olúwo fọ̀. Bẹ́ẹ̀ni. Ok, àwọn náà máa sọ fún yín pé àwọn nílò ẹran èèyàn. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin wá pe àṣìṣe. Bẹ́ẹ̀ni. Àṣìṣe àwa mú èèyàn wá báyìí. Irọ́ ó máa ti ṣe ó máa yọ wá ni. Ó máa mú wá fúnra rẹ̀. Lóhun tá a gbọ́ ni pé ọ̀dọ̀ yín ni ojúbọ tó ti ń pa èèyàn. Irọ́ àṣìṣe mú wá ni. Kí lorúkọ yín sà? Orúkọ mi ni Yusuf Damiu. Ọmọ olùkọ́ ni? Ọmọ Abẹ́òkúta. Apá Abọ́lá Abẹ́òkúta? Ọ̀dẹ́dá. Ọ̀dẹ́dá. Iṣẹ́ wo lẹ ń ṣe? Iṣẹ́ wòlíì. Ìlú wo lẹ ti ń ṣiṣẹ́ wòlíì yẹn? Èkó. Apá Abọ́lá Èkó? Ìjẹ̀gùn. Ìjẹ̀gùn. A ti sọ bí ọdún mélòó tẹ́ ti wà lẹ́nu iṣẹ́ wòlíì? Bí 20 ọdún sẹ́yìn. 20 ọdún sẹ́yìn. Kí làwọn oríṣiríṣi iṣẹ́ wo lẹ ṣùgbọ́n láàyò nínú iṣẹ́ wòlíì? Kílẹ̀? Irú àwọn iṣẹ́ wo lẹ yíyàn láàyò nínú iṣẹ́ wòlíì? Tí mo yàn láàyò, kò yé mi tó ti mọ̀. Fún àpẹẹrẹ, àwọn kan máa sọ pé àwọn ń ta àwọn ṣèràpadà ni àwọn kan sọ. Máa ń ṣe ìràpadà, máa ń ṣiṣẹ́ ìṣẹ́gun. So máa ń ṣe ìtúsílẹ̀ gan. Kí ló ṣẹlẹ̀? Kí ló gbé délé wẹ̀ràn? Tó gbé mi délé wẹ̀ràn ni pé mo mọ ọmọkùnrin kan tí wọ́n ń pè ní Àjàgórà. Ó wá ṣọ́ọ̀ṣì mi wá ṣe wàásù lọ́dún yẹn lọ́hùn. Wọ́n tó wá sọ fún mi pé bọ́ ṣe ń gbórúkọ mi pé ó yẹ kí n ti lọ ju báyìí lọ. So gbàdọ́ lọ́pọ̀ yóò yẹ kí n ti lọ ju báyìí lọ, wọ́n á fi ní kí n wọ́n ojú sóhun, mo máa fi dọ́dọ̀ ẹ̀ lọ́sọ̀ ń pa kí n gba nǹkan yìí lọ́jọ́ yẹn lọ́hùn. So ló wá di pé ó wá sọ pé kí n wo ọmọkùnrin tó wà lọ́hùn tó ń pè ní Àṣìlá yẹn. Bẹ́ẹ̀ ni pé kí n wo máa lókè wá ní tí wọ́n ti fẹ́ ra nǹkan pàtì pé kí n máa pè é. So ọjọ́ kan mo dẹ̀ ní 10,000 naira mo dẹ̀ ní kó ta ẹran fún mi. Àkọ́kọ́ níbẹ̀ ẹ rí i pé tẹ́ ẹ bá wá ní kẹ́ ẹ wo àwọn fídíò tí wọ́n fi hàn yìí, àwọn tí wọ́n ń pera wọn ní olúwo léyìí tí ń sọ̀rọ̀ bí ẹni tí ọ̀dà tọ́ lẹ́nu bí ẹni pé ìyá rẹ̀ ò fún lọ́yàn, wọ́n fi yọ ọ̀yàn jẹ́ ńgbà tí ń bẹ ńgbà kéke. Olúwo tí ń pera rẹ̀ kò nítumọ̀. Ẹ̀yin tí a lérò pé oníṣẹ̀ṣe ni wọ́n yéṣe oníṣẹ̀ṣe o, mùsùlùmí làwọn eléyìí o, mùsùlùmí ni wọ́n o, àwọn sàáfà ṣèṣègbè ní o. Torí mo ráwọn àtimújẹ tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n ṣe tempo ṣẹ̀ṣẹ̀ ń ṣe ayé burú ayé níkà kankan, báyé bá burú báyé bá níkà ọ̀dọ̀ mùsùlùmí náà láà wá sí, báyé bá burú báyé bá níkà ọ̀dọ̀ kìrìsìtẹ́nìtì náà láà wá sí. Lè rẹ́ni tí ń gbé níṣẹ̀ṣe kọ́ mọ́ ṣe lè gbogbo òrébè tí wọ́n ń ṣe yìí. Èyí tí wọ́n fẹ́ dá kọjá ní tí wọ́n sọ pé ifá èrè jẹ́fá wọ́n kó kọfà ń jáde. Kódà tí wọ́n bá ní kíri ẹni bẹ́ẹ̀ kó tó lọ rè ní birth certificate ẹ̀ wá, máa tún rí pé kìí ṣe fáàní ń bẹ lórí orúkọ rẹ̀ bíi jìnnàbù bíi gàfárù bíi ṣùdòrù bíi làtí bíi nǹkan. Olóko tí gbogbo pátá tí wọ́n mọ̀ jẹ́ ẹni pé gbogbo ń tá a bá fẹ́ ṣe ẹ jẹ́ ká máa ṣe pẹ̀lú ìpáyọ̀ Ọlọ́run. Takuláhà asáti kéwù náà lọ́pọ̀lọpọ̀ gbà láti ẹ̀mọ́ mi asáti èmi ìta sọ pé gbogbo ọ̀nà ikẹ́ ìbàkẹ́ fi bẹ̀rù Ọlọ́run. Bẹ́ẹ̀ bá fẹ́ ṣe ìbéèrè lọ́wọ́ ẹni tó bá jẹ́ ọ̀daràn kì í ṣerú ìta tẹ́ ẹ kún ẹ sí o tẹ́ ẹ kó gbogbo wọn papọ̀ lẹ́tì máa béèrè lọ́wọ́ gbogbo wọn. Ẹ ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ọ̀daràn lójú ọ̀daràn
lójú ọ̀daràn gbogbo wọn tí wọ́n ṣe wàhálẹ̀ tètè mọ̀ pé ẹ̀ ti ń kọ́ wọn nírọ́ ṣùgbọ́n gbọ́dọ̀ jẹ́ pé àbòsí náà tẹ́ fẹ́ ṣe kì í kúfẹ́ bẹ́ẹ̀ kúfẹ́ ṣe yóò náà fẹ́ yanrantí torí Ọlọ́run ẹ fẹ́ ṣe torí ìbàjẹ́ ni nígbà tẹ́ ti rí ètò pera rẹ̀ ní ti ń jẹ́ olúwo àbí bẹ́bẹ̀rẹ̀ kí ní ń pera rẹ̀ ẹ gbọ́ àwọn tó yẹ kẹ́ ẹ bí léèrè ńlẹ̀ bá bi gbogbo wọn léèrè níkọ̀ọ̀kan níkọ̀kọ̀ ẹ wàá kórè àjọ papọ̀ àtẹ̀tí ń béèrè àtẹnifẹ́ ń béèrè lọ́wọ́ rẹ̀ kò sí ìtọ́gbẹ́nu yín nílà káyé iṣẹ́ dandan arabi ẹ̀ tí máa ń dójú ti Nàìjíríà rí ẹ̀ ń dójú ti Nàìjíríà nù ká béèrè ẹ̀ ń dójú ti Nàìjíríà nù ká tó máa tó sọ̀rọ̀ sẹ́bẹ̀ náà lẹ́ ń béèrè pẹ̀lú gbogbo ẹ̀ ń ṣe ẹni pé bàbá fẹ́ ṣiṣẹ́ ẹ jẹ́ ká ṣiṣẹ́ pẹ̀lú ìpayà tó Olódùmarè nítorí pé gbogbo èèyàn tí bá ti ń fi inú méjì tí bá ti fi ń ṣiṣẹ́ ìrìn àjò kì í mú orí wá fún wọn bẹ́ẹ̀ lẹ́yìn owó ọ̀la bàbá fẹ́ bí léèrè nígbà tí ẹ̀ ń bí léèrè tí ń sọ pé ẹ ti ẹ̀ béèrè dà ẹlẹ́yìí tẹ́ ẹ jẹ́ olúwo ta ló fi ń jolúwo dẹ̀dẹ̀rẹ̀ náà wá dá yín lò ó láwọn tó jẹ́ ọ̀gá àwọn ni ó yẹ kẹ́ ẹ béèrè fáwọn olùgá àwọn olùgá tó fi jolúwo torí pé tó bá fi mólúwo tí fi ń pẹ̀rẹ̀ èèyàn tí wọ́n fi ń pẹ̀rẹ̀ èèyàn àwọn tí ó gbọ́dọ̀ náà yẹ kẹ́ ẹ lọ rè bí àwọn náà ẹgbẹ́ wọn kẹ́rẹ́ ìbára rẹ̀ wá kẹrù àwọn yìí láwọn tá a láà gbọ́dọ̀ fún ọ tàbá wọn fẹ́ gbọ́dọ̀ fún ọ tó bá jẹ́ páwọn tí ó gbọ́dọ̀ tó bá fi wọ́n bá kẹrù ẹ̀yìn tí ń gbé níṣẹ̀ṣe ẹ wá béèrè ní láwọn ọ̀gá àwọn ẹni ẹ̀fọ́ àwọn jolúwo àyè ìyẹn ní ìṣẹ́rì pé kò lẹ́sẹ̀ ńlẹ̀ kò dandandandan ẹgbẹ́ náà kóra wọn jọ ìyẹn ní ẹlẹ́ẹ̀kejì èyí tí ẹ wá rí lórí gbogbo wọn tí ẹ bẹ̀rù kì í ṣe abẹ́ ọmọ kóòtù òjire kì í ṣabẹ́ gbogbo èyí ò ní ń pè ní kórìmọ́gbòfo kì í ṣabẹ́ o kì í ṣe abẹ́ o kórìmọ́gbòfo iná ń perú ìlẹ̀kẹ̀ fìlà tí wọ́n bá dé bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan yìí ńlọ yẹ ká fi mọ̀ ìyàtọ̀ láàrin mọ́gàjí àti mọ́gàra kó lè bá a ṣe nítumọ̀ púpọ̀ sínú ayé wa kì í ṣe pé ńgbà tá a ti ní wọn tẹ́ ti dé lẹ́kẹ̀ yàbí tẹ́ ti dé lẹ́kẹ̀ sórí tẹ́ ti ń pera wọn ní olúwo láti lérò pé oníṣẹ̀ṣe ni wọ́n. ìwọ ìbẹ̀rẹ̀ tí wọn náà wá tún bẹ̀rẹ̀ afẹ́fẹ́ gbẹ́mu omi tó ń jẹ́ ń gbèjì ẹ̀fẹ́ ń kú fún ọlọ́wọ́ oúnjẹ ni wọ́n wá tún bẹ̀rẹ̀ fún ẹni ọ̀dà pẹ̀lú bí ó ṣe wá mú yín tí ojú wá ń tì yín báwo ni ó wà jẹ́ lára àwọn ẹgbẹ́ yín yòókù oníṣẹ̀ṣe yín sọ́sọ́ fún ọ pé oníṣẹ̀ṣe lòun ni òpònú ọbẹ̀ kọ̀jọ̀ ìyá kọ̀jọ̀ bàbá òkú bí abígbàálẹ̀ ọmọ tó sọ fún ọ pé oníṣẹ̀ṣe lòun mùsùlùmí ni wọ́n tọ́ba wá jẹ́ pẹ̀rẹ̀ tí mo sọ ìbá wá gbá sí ẹ tẹ̀síwájú nínú àwọn investigation yìí tẹ̀ ṣe nínú ìwádìí ẹgbẹ́ yìí tí ń jẹ́ ìwádìí ẹgbẹ́ jáde káàtì ẹ̀mẹ́lẹ́sẹ̀ ibi tí wọ́n jẹ́ ìyẹn ló ń jẹ́ Moses ìkan ló ń jẹ́ àjàgbéra ìkan ló ń jẹ́ gẹ́nìkan abdullasisi gbogbo wọn náà ní ẹ kóra wọn jọ gbogbo yín pátá àtolùta àtolùrà bí adájọ́ táyé bá dá bí ọ̀bá dáadáa tọ̀rọ̀ padà tún dá ẹni pé bá a bá rírò èyí tá a bá sọ̀rọ̀ lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ó sì bọ́ yẹnu wá wo òwò lórí ẹ̀ ni ẹnu wá ò sì wọ òwò àákànwò pé bò lẹ́yìn ọjọ́ ẹ̀ sí ni kọ̀yọ́kọ́ lọ báwọn láì ní fèsì lórí ìrìn àjò báyìí àwọn tẹ̀rí tẹ́ kó lẹ̀ yìí wọn kì í ṣe oníṣẹ̀ṣe wọn yìí sara wa so bí ẹ bá ń sọ irú ìrìn àjò báyìí ẹ ní dárúkọ tí ń dé níṣẹ̀ṣe wọn kì í sì ṣe babaláwo àtijọ́ náà tẹ̀ tí wọ́n ń bá ní àjọ ayé yín kátẹ́ lẹ́nu ẹ̀ ń bọ̀ pé sẹ́yìn tẹ́ ń ṣe rìṣáṣà níyín olùwádìí níyín olùmọ̀ níyín olùkòsíbi tẹ́ ẹ̀ tójú bọ̀ rí ó yẹ kẹ́ ẹ̀ mọ̀ yàtọ̀ tí ń jẹ́ babaláwo yàtọ̀ fún tí ń jẹ́ oníṣègùn nítorí pé ó rọrùn fún èèyàn láti jẹ́ oníṣègùn ó sì jẹ́ mùsùlùmí ó rọrùn fún èèyàn láti jẹ́ oníṣègùn ó sì jẹ́ pásítọ̀ ẹsẹ̀ ìgbọ̀n tọkùnrin èyí tí ń gbéra ní tó ní pásítọ̀ lòun pé ìlú Èkó lòun wà ó lóun jẹ́ pásítọ̀ òun ṣètú sílẹ̀ òun ṣe kinní kan òun ṣèrà padà gbogbo èyí tí ń ṣe pátá Jésù òṣèré ẹ̀rí amúmọ́ni wọ́n lọ rí kọ́ nílànà ti ṣẹ̀ṣe kì í ṣùgbọ́n kì í ṣe ìrìn àjò ká máa pààyàn ìyẹn ò sí nínú tí ń jẹ́ ṣẹ̀ṣe ká ní ìrìn àjò ń bá ní ṣe tó bá jẹ́ pọ́ bá pàtàkì nínú tí ń jẹ́ ṣẹ̀ṣe ni àṣírí ọ̀pọ̀lọpọ̀ tí ń jẹ́ babaláwo ti tú bọ́ ṣùgbọ́n nítorí pé kò sí nínú ìṣẹ̀ṣe ta la fẹ́ fi ti àjọ àwọn tí ó rí tiẹ̀ lọ́nà láti fi jọ lẹ́yìn tí ó ń ṣe ètò ìrìn àjò ẹni pé bí a bá rí ìrìn àjò tí ò nítumọ̀ ẹ má jẹ́ á fi kọ́sẹ̀ sí lọ́rùn mọ́ àtúwàbà fẹ́mi kọ̀ọ̀kan wa ní agbára lọ́wọ́ Olódùmarè ire o.